màmá Yínká ọmọ wọn lábẹ́òkúta ìtòkò mọ̀dé dára lé wọ́n ń bèrè toko mọ̀dé dára wọn wọ́n ń bèrè àjòjì ọmọ ọjà ní mògún ará ìjàmọ̀ ọmọ epo pọ́nroro ọjà ń rèdòdò ọmọ à ń torí ọjà jà ọjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn kùlé òun ìran bàbá yín lọmọ apọ́nbépo rẹ là ń pọ̀jà ọmọ arúkú ọmọ arùkúrùkú ẹ̀kọ́ ọmọ agbẹ́kuru ọjà lọ́tà ẹ̀kú tí ó tà lẹ́gùn bàbá yín fi ń ṣaṣọbora ọmọ wọn lẹ́gbàá lé ṣèbí womúwomú lóró ń ké o èyí tí ò bá ké womúwomú ògoro lé bàbá tó bí yín lọ́mọ ni ọmọ ẹ̀gbámọ́lí ṣàbí ọmọ àgbògbò àkàlà lákẹjọ bí o Fúnmiláyọ̀ ọmọ asẹ́rin tí mú kíkankíkan ìsàlẹ̀ orò wọn adùn yùngbàyùngbà ọmọ àtẹ́wọ́ gboyè ọmọ àfirọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni bàbá yín fi ń gboyè ládéjọ́ bí ọmọ àṣerere Olúfúnmiláyọ̀ Àbẹ̀kẹ́ aya Ọ̀tẹ́sànyà mo kí o kú ọdún òní àṣeyí ṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba torí ìgbà lé rẹ̀ ilé ni owó lé rẹ̀ ilé ni ọmọ lé rẹ̀ ilé ni àṣeyí ṣàmọ́dún o Olúyẹmísí CEO Bantayo Pleasure Secret lónìí máa kí ọ ó ní kí ọ délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ agbóngbò àkàlà ọmọ ẹ̀gbámọ́lí ṣàbí ọmọ ìtókò Olúfúnmiláyọ̀ Àbẹ̀kẹ́ gbogbo December 30 lọ́jọ́ ìbí rẹ̀ happy birthday to you. Bàbá ti fún ẹ láyọ̀ o Olúwa ò ṣe o. Màmá Olúyẹmísí bàbá ti fún ẹ láyọ̀ o Olúwa ò ṣe o. Bàbá ti gbé ẹ lékè o Olúwa ò ṣe o. Olúfúnmiláyọ̀ ijó kílẹ̀ bàjó fún bàbá ara kílẹ̀ bàjá fún bàbá. Ènìyàn ló dúró ni wọ́n ti sálọ. Ènìyàn ló dúró ni wọ́n ti máa sì règùn. Onídúró mi ẹ ṣeun o.